ọmọ oyún tí bá ń bẹnu oyún gẹ́gẹ́ bó ṣe lẹ́nu hadith Abdullah bin Mas'ud ní Allah subhanahu wa ta'ala ó sọ àwọn àtiwáru khalqi al-khalaiq nínú kí ni o fi bá tún yìí Allah subhanahu wa ta'ala ó sọ àwọn stages tí ọmọ mọ̀ bẹ nínú ikùn ní 40 ọjọ́ àkọ́kọ́ yóò mọ̀ bẹ ní nutfa omi lọ́bọ̀lọ́bọ̀ 40 ọjọ́ ẹlẹ́kejì yóò mọ̀ bẹ ní alakọ̀ ẹ̀jẹ̀ kíkì 40 ọjọ́ ẹlẹ́kẹta yóò mọ̀ bẹ ní mudghah bá ń ṣe ẹran àjẹgbémi lẹ́yìn náà Allah láwọ̀ arúmọ́lákù bá bá ọmọ yẹn nínú ikùn yóò ní kó fẹ́mi sí lára aláwa aláṣẹ nǹkan mẹ́rin ní kó kọ́lẹ̀ lórí ọmọ yẹn arizikì jẹmu rẹ̀ ajali rẹ̀ that is ìgbà wọn ló kú láyé bákan náà àṣàyídú kana ṣàyídú aw shaqi ṣé olórí lọmọ yóò yà ní àbúrò ibú wọn kọ gbẹlẹ ayé máa wà fà ọ̀pọ̀ yàtọ̀ wọn tí wọ́n gbà pé nínú àwọn nǹkan tí ò lè yí padà nǹkan mẹ́rin ni wọ́n gbà pé àlàyé tó lè yí padà ìgbà tá a kọ́lẹ̀ pé lámọ̀ yóò ṣẹ̀mídà kò lè yí padà ìkankan ò ní kánjú pa síwájú ikú ẹ̀ yóò ṣẹ̀mí dìgbà tí a kọ́lẹ̀ fún bákan náà ní tí ò lè yí padà mẹ́rin alimọ́ọ̀tù èyí ó kú sá èyí ò lè bẹ́lọ̀ títí sìn ló wọ́n fẹ́ kú káwọn padà kàkọ́lẹ̀ pé kò ní kú kankọ́ fún èyí ó padà kú bákan náà nínú kan tí wọ́n gbà pé kò lè yí padà òun náà ni ìjólóríire ẹ̀ka bá ti kó ire mọ́ níṣòro yẹn ni bákan náà wọ́n gbà pé ìjólórí ibú ẹ̀ka bá ti kó rí bú mọ́ orí bú yóò lẹ̀ mọ́ ni òun náà ní padà ọlọ́ba lákùn ṣàṣọ akọ́mẹ́ so ilé jẹ́ tẹ̀kìdí ẹlẹ́kejì nínú àwọn àníwáwó àtàkìdíọ́t nínú àwọn oníbi awuyewuye eléyìí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí gbólóhùn tí ọ̀kan náà àwọn dàkátìrọ̀ tí wọ́n sọ àwọn náà ni Dr. Imran Eleha tí wọ́n ní àti sánmọ̀ ni wọ́n ti yanjú alámọ̀rí àwọn àti eléyìí tí fadlatu Sheikh al-Imam Abdul Hakim al-Kutubi tí àwọn náà sọ nípa pé eléyìí tí ó wọlé nínú àkídà oníkà sọ pé wọ́n ti yanjú àlámọ̀rí wa ní 50,000 years síwájú kí ọba adẹ́dàkú tó dá sánmà àti ilẹ̀ so láti tún rí àwọn èèyàn náà tí wọ́n tún jáde lọ́tún lósì àwọn tí wọ́n mú apá ọ̀dọ̀ Sheikh Imran Eleha àwọn mú bákan náà àwọn tí wọ́n sì mú apá kan ọ̀rọ̀ tí Sheikh Abdul Hakim Kutubi tí wọ́n sọ àwọn náà mú ṣùgbọ́n wal haqiqa gẹ́gẹ́ bí ìwòye sí tèmi àti ìwọ̀nba mímọ̀ tá a kọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ torí gbogbo ilé tá à ń sọ yìí à ń sọ lábẹ́ nǹkan tó yé wa ni àbọ̀ sọ pé lẹ́yìn kan tí a bá ti sọ nítorí òyìnbá tó sọ lẹ́yìn rẹ̀ ìsọkúsọ ni a máa ṣe é ṣe kó já sí pé níta náà fẹ́ sọ yìí bóyá kò kọ̀rẹ́ẹ̀tì tó tá a bá tún rí àwọn tí wọ́n tún mọ̀ jù wá lọ bóyá kí wọ́n tún kún wa lọ́wọ́ tó pé táàfì lọ lé bọ́ náà àníyé kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lábẹ́ nǹkan táwa náà kọ́ tó sì dá wa lójú pé mímọ̀ ni ní ọba tábà tí wá ṣàlàyé rẹ̀ sọ̀rọ̀ tábà rí pé ìtanilólobó kan tó ń ṣẹ́kù nínú táwa náà sọ ká má ṣàlàyé pàkíyèsí wa. máa gbé ọ̀rọ̀ mi láti rí pé ní ti Sheikh Abdul Hakim Kutubi tí wọ́n sọ ọ̀rọ̀ àkídà ni wọ́n sì ná ìmọ̀ ń bẹ̀ wọ́n sọ báwọn asalafu salih ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ tí Dr. Imran Eleha táwọn náà sọ ọ̀rọ̀ àkídà lòun náà so èmi gbé ọ̀rọ̀ yẹn síbi pé ní tí ẹnìkíní sọ ọ̀rọ̀ ni ní tẹ́nìkejì sọ ọ̀rọ̀ ni torí méjì náà ló lẹ́rìí fídíò tí mo ṣe last mo sọ ń bẹ̀ mo ní mi ò wá fákọ̀ Sheikh Abdul Hakim Kutubi tó ti pé nínú àwọn àfáàtà ní ìfọkànbalẹ̀ lórí ìmọ̀ wọn ni ta ní fọkànbalẹ̀ lórí manhaj wọn ni ta ní fọkànbalẹ̀ lórí àkídà wọn ni ṣùgbọ́n kúlú yóò kọ̀ nínú ìwà ìrọ̀d gbogbo ẹ̀dá náà ni ó lè sọ̀rọ̀ ta lè bọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀dá náà ni ó sì lè sọ̀rọ̀ tí àpá àgbà tí ó sọ ìyẹn ò túmọ̀ sí pé àìgbántẹ́ni yẹn sọ yẹn pé àfijáráǹkì ẹ̀ àbá fi sọ pé àgbà láfàmọ́ àfà tó lámìlàkà nínú ìmọ̀ tó lámìlàkà nínú ìgbìyànjú tí wọ́n sì ń ṣayé láǹfààní pẹ̀lú àkídà as-salafiyya oní Sheikh Abdul Hakim al-Kutubi jẹ́ ìdí tí mo fi ní ìwà fákọ̀ wọn lórí ọ̀rọ̀ yẹn ni pé bí wọ́n ṣe dá ọ̀rọ̀ tí Dr. Imran Eleha tí wọ́n sọ ẹ̀ bá ṣe dánù pé ní táwọn náà sọ ọ̀rọ̀ àkídà ni. ok nínú at-taqdir a ní àwọn ìran taqdir a ní àwọn taqdir arba'a àwọn ìran ìpè búbù kádàrá mẹ́rin náà ni gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ bí wọ́n ti yanjú ẹ̀
láti ìgbà tó ti pẹ́. an-naw' al-awwal ìran alákọ̀ọ́kọ́ ìyẹn gan ni Sheikh Abdul Hakim Kutubi táwọn emphasize lé lórí òun náà ni at-taqdiru al-'am wọ́n tún máa ń pè ní at-taqdiru ash-shamil wọ́n tún máa ń pè ní at-taqdiru al-mubram wọ́n sì tún máa ń pè ní at-taqdiru al-azali. So kí ni ìtumọ̀ ilé òun náà ni pé gbogbo ń tọ́lọ̀ ọba Allah tó ti kọ lórí àwọn ẹ̀dá ẹ̀ ó já sí pé la yatabaddal wa la yataghayyar kò lè yí padà ó ti permanent bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó lè yí padà. Ọlọ́run ti kọ gbogbo ẹ̀ kalẹ̀ ní 50,000 years qabla khalqi as-samawati wal ard síwájú kọ́nà ọba Allah tó dá sánmà àti ilẹ̀ ló ti kọ àwọn àkọọ́lẹ̀ yìí. Ìlú ló wá kọ sí ó kọ sínú Ummul Kitab ní Lawhul Mahfuz ibẹ̀ ni Allah subhanahu wa ta'ala ló kọ sí gẹ́gẹ́ bí àyà tí Allah subhanahu wa ta'ala tí ó sọ. Allah ni qul lan yusibana illa ma kataba Allahu lana abali wo ẹgbàrọ at-Tawbah àbá àyà yìí mẹ́ àyà 51 nínú àwọn àyà táwọn àfáàmọ́ mú wá láti fi ṣe èrí lórí at-taqdiru al-'am ìpè gbogbo ìyànyànmọ́ eléyìí tí ó jẹ́ ti gbogbo eléyìí tí ó ṣe pé ó kún eléyìí tá a ti kọ láti ìgbà àkọ́kọ́ síwájú ká tó dá àwọn ẹ̀dá síwájú ká tó dá sánmà ká tó dálẹ̀. Sọ àwọn afáàmọ́ mú àyà yìí wá kí ni túmọ̀ náà pé kul lan yusibana ìyá Ànábì mọ́ sọ fún pé lan yusibana ìkankan ò lè kàn wá o àjálù kan ò lè jálù wá àrélù kan ò lè rélù wá illa ma kataba Allahu lana àyàfi ojú nǹkan tí Allah tó bá ti kọ fún wa. So kìtàbà nígbà yìí òun náà ni al-kitabatu al-azaliyya àkọọ́lẹ̀ tí ọlọ́ba láti kọ 50,000 years síwájú tó dá sánmà tilẹ̀. Bákan náà àyà mi tún bẹ nínú ẹgbàrọ al-Hadid Allah ni ma asaba min musibatin fil ard wala fis sama. Allah ni àrínú kan ò ní máa ṣẹlẹ̀ lórí ìpẹ̀ kò sì ní máa ṣẹlẹ̀ ní sánmà náà illa fi kitabin min qabli an nabra'aha àti kó já sí pé ó ti ń bẹ lákọọ́lẹ̀ nínú Lawhul Mahfuz síwájú ká tó dẹ̀dá. Ilé ní kìtàbà alákọ̀ọ́kọ́. Bákan náà a sì rí hadith tí Abdullahi ọmọ Amru tí wọ́n gbà wá wọ́n bẹnu Sahih Muslim marfu'an wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ní qaddara Allahu subhanahu wa ta'ala maqadira al-khalaiq qabla an yakhluqa as-samawati wal ard bi 50,000 sana wa kana 'arshuhu 'ala al-ma'. So wọ́n náà pé Ànábì sallallahu alaihi wasallam ní Allah subhanahu wa ta'ala ó ti pa gbogbo nǹkan lébùbù ó ti kádàrá gbogbo nǹkan ó ti yan àyànmọ́ gbogbo nǹkan bí kọ̀ọ̀kan kó ṣe máa ríre nígbà àtìgbà yẹn ti ṣẹlẹ̀ qabla an yakhluqa as-samawati wal ard síwájú kọ́nà ọba tó dá sánmà kó tó dálẹ̀ ló ti pa ìwú gbogbo tí ó máa jẹ́ òun àti tí ò ní jẹ́ òun. ló fà nínú àkídà tàbá fẹ́ ṣàlàyé pa àwọn maratibul qadar a rí pé ilmu náà bẹ́ẹ̀ ilmu ìwárí táwọn afọ́ bá sọ̀rọ̀ pa rẹ̀ wá ní alima makan ìmọ̀ ọlọ́run ó ń bẹ lórí gbogbo tó ti ṣẹlẹ̀ ṣáájú ọlọ́run gbogbo tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ọmọ huwa kain ní ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ aláàmọ̀ gbogbo ẹ̀ wa ma sayakun ní tí ń bọ̀ wá ṣẹlẹ̀ aláàtìmọ̀ wa ma lam yakun ní tí ò ní ṣẹlẹ̀ náà mọ̀ law kana kayfa yakun tí nǹkan yóò bá tẹ̀ wá ṣẹlẹ̀ báwo ni ó ṣe rí ọlọ́run onímọ̀ nípa gbogbo ẹ̀ súnmọ́ àwọn maratibul qadar náà ní kí ni àlẹ́yìn wa. So tá bá wo hadith yìí dáadáa a rí pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n jẹ́ yíwa ń bẹ̀ pé Allah subhanahu wa ta'ala ó ti kọ gbogbo nǹkan kalẹ̀ ní 50,000 years síwájú kí sánmà àtilẹ̀ kó tó máa bẹ̀ síwájú kó tó dá wọn. So tá bá wo at-taqdiru eléyìí ó lápẹ́ ní kí ni at-taqdiru al-'am aw ash-shamil aw al-mubram aw al-azali. So gbogbo tó wá ti wá wà nínú eléyìí kò sí nǹkan kan tó lè yí padà. Ṣẹ́rí gbólóhùn Allah tí yàrá ní yamhu Allahu ma yasha wa yuthbit wa 'indahu ummul kitab ní tó bá wù Allah a máa parẹ́ ní tó bá sì wù a máa ṣẹ́kù ṣùgbọ́n ìyá tí a ń kọ́ ọwọ́ Allah ló wà. Ṣẹ́rí eléyìí tí píparẹ́ ò máa ṣẹlẹ̀ sí pẹ̀lú àwọn sábàbí nǹkan kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àdúrà téèyàn ṣe tó lè yí kádàrá padà àbí sàárà téèyàn ṣe
àbí okùn bí téèyàn so pọ̀ tó lè jẹ́ sábà bí àlékún ọjọ́ orí. Gbogbo eléyìí àyípadà yẹn yóò máa ṣẹlẹ̀ lábẹ́ suhuful malaika. Àwọn tírà tí ń bẹ lọ́wọ́ àwọn màláíkà ni kì í ṣe eléyìí tí ń bẹ nínú Lahul Mahfuz. tó pé eléyìí tí ń bẹ nínú Lahul Mahfuz wọn ò lè yí padà tiẹ̀. wọn ò lè yí padà tiẹ̀. so tábà gbàgbọ́ yẹ eléyìí tí Sheikh wa Abdul Hakim Kutubi tí wọ́n sọ Allahu yahfazuhu eléyìí ní ṣe pẹ̀lú at-taqdiru al-aam. Gbogbo táà ń ṣe lẹ́yìn àbí tá tún máa ṣe lọ́la àbí tí kálukú àbí bí ayé ṣe ń lọ àti tí ó tún máa ṣẹlẹ̀ nínú ayé lọ́la kálukú àmọ́ ló fi dé ọlọ́ọ̀bá aláàtí kọ́ gbogbo kalẹ̀ ó ti parí ẹ̀. ó ti parí ẹ̀. Gbogbo pé bí kọ̀ọ̀kan ṣe ń ṣẹlẹ̀ lẹ́yìn kìí ṣe pé ó fọ aláàrú gẹ́gẹ́ bí ìmọ̀ àbí àkídàkákídà lọ́dọ̀ àwọn onísúfí lọ́dọ̀ àwọn tamọ̀ sí al-Qadariyya táwọn gbà pé Allah mọ nǹkan kan nípa tí ó ṣẹrú títí dìgbà tí nǹkan yẹn fi ń ṣe. Àwọn ká ìmọ̀ al-azali wọ́n ká kú fọlọ́, wọ́n ká at-taqdiru al-aam wọ́n ká kú fọlọ́, wọ́n rò sí lọ́bẹ̀. Gbogbo tó bá ní àkídà yẹn ẹlẹ́bọ ni. Ó lákídà pé Ọlọ́run ní kò ní mọ̀ nípa nǹkan kan tí ó ṣẹrú pé màá bí kò máa ṣe wá tí mo ṣe lásìkò yìí bí mo ṣe ń ṣe yìí Ọlọ́run mọ̀ nǹkan pa títí dìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ ẹ̀fọ́ àmọ́ ìpínlẹ̀ yẹn pé máa ṣe wá sí ìsìn ẹni bá lọ lè ní irú àkídà yẹn ó ti kú Islam. Àbí ilé tó tún yapa àkídà wọn ní kí láti pè wọn àwọn Jabariyya táwọn gbà pé gbogbo tẹ́dà ń ṣe Ọlọ́run bá láǹ jẹ́ pa ṣiṣẹ́ rẹ̀ ni bí wọ́n bá ṣe zìnà wọ́n jẹ́ pa ṣe ni bó bá pààyàn bó jalè wọ́n jẹ́ pa ṣe ni kò láníyàn àti ṣe ibo la fi al-mashi'a wal-irada ibo la fi sí. So kámọ̀dún náà pẹ̀lú eléyìí ni at-taqdiru ash-shamil àbí ká túmọ̀ sí at-taqdiru al-azali. So wa alaikum salaam sheikh bọ́m̀bọ̀ mo wà ní live program náà máa lọ di 10 náà. So eléyìí jẹ́ at-taqdiru alákọ̀ọ́kọ́ tó ti yé. So at-taqdiru ẹlẹ́kejì wọ́n lámọ̀ sí at-taqdiru al-umri. Ìpèbù tí Ọlọ́hun Allah subhanahu wa ta'ala ti ń pèbù nígbà tí al-janin ọmọ oyún tí bá ń bẹ nínú oyún gẹ́gẹ́ bó ṣe lẹ́nu hadith Abdullah bin Mas'ud ní Ọlọ́hun Allah subhanahu wa ta'ala ó sọ àwọn atwaru khalq al-khalaiq nínú kí ni o fi batni ummihi. Ọlọ́hun Allah subhanahu wa ta'ala ó sọ àwọn stages tí ọmọ mọ̀ bẹ nínú ikùn ní 40 ọjọ́ àkọ́kọ́ yóò mọ̀ bẹ ní nutfa omi lọ́bọ̀lọ́bọ̀, 40 ọjọ́ ẹlẹ́kejì yóò mọ̀ bẹ ní alaqah ẹ̀jẹ̀ kíkì, 40 ọjọ́ ẹlẹ́kẹta yóò mọ̀ bẹ ní mudghah bá ń ṣe ẹran àjẹgbémì. Lẹ́yìn náà Ọlọ́hun Allah wá rán málákù wá bá ọmọ yẹn nínú ikùn yóò ní kó fẹ́mi sí lára. Allah wá pa láṣẹ nǹkan mẹ́rin ní kó kọ́lẹ̀ lórí ọmọ yẹn, àrísìkí jẹ̀mú rẹ̀, ájàlì rẹ̀, that is ìgbà wọn ló kú láyé. Bákan náà àsàídú kana sàídú aw shaqi, ṣé olóríire lọmọ yẹn ó yà ní àbólórí ibú. Wọn kọ gbẹ̀lẹ̀ arínú àwọn afá ọ̀pọ̀ yanturu wọn tí wọ́n gbà pé nínú àwọn nǹkan tí ò lè yí padà nǹkan mẹ́rin ni. Wọ́n gbà pé al-hayatu lè yí padà, ìgbà tá a kọ́lẹ̀ pé lámọ̀ yóò ṣẹ̀mídà kò lè yí padà, ìkankan ò ní kánjú pa síwájú ikú ẹ̀ yóò ṣẹ̀mí dìgbà tí a kọ́lẹ̀ fún. Bákan náà ní tí ò lè yí padà mọ́ ní al-maut, pé èyàn ò kú ṣá, èyàn ò lè bẹ́ lọ́ọ̀ títí ìsìn wọn ò fẹ́ kú káwọn padà kàkọ́lẹ̀ pé kò ní kú kankan fún èyàn padà kú. Bákan náà nínú nǹkan tí wọ́n gbà pé kò lè yí padà òun náà ni ìjólóríire, ẹ̀ta bá ti kó ire mọ́ yóò ṣòro yẹn ni. Bákan náà wọ́n gbà pé ìjólórí ibú ẹ̀ta bá ti kó ibú mọ́ orí ibú yóò lẹ̀ mọ́ ni òun náà ní yí padà. Ọlọ́ba alákùnrin ṣàṣọ àkọ́mẹ́. So ilé jẹ́ taqdiru ẹlẹ́kejì nínú àwọn anwa'u at-taqdirat, nínú àwọn oníranran ìbùbù àbí àyànmọ́ àbí kádàrá tọ́lọ́ba láti kàkọ́lẹ̀ rẹ̀. Ẹwà ayé ẹlẹ́kẹta mẹ́ òun náà ni at-taqdiru as-sanawi. Òun náà ni ìbùbù eléyìí tí máa ń wáyé lọ́dọọdún gẹ́gẹ́ bí ti máa ń wáyé lóru Laylatul Qadr. Allah subhanahu wa ta'ala ala ni fiha yufraqu kullu amrin hakim, that is òru Laylatul Qadr yẹn ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní gbogbo tó fẹ́ kó ṣẹlẹ̀ láàrin ọdún kan ní máa ń tún ìbùbù rẹ̀ pa láàrin ọdún kan báyìí. Gbogbo tí ó ṣẹlẹ̀ sẹ́dá Laylatul Qadr ta lọ yìí tí ó fi di òmíràn, gbogbo bí yóò ṣe rí fún kálukú wa ń táàrí
níta ní rí ní tí ó jẹ́ tiwa ní tí ò ní jẹ́ tiwa títí kanlẹ̀ Lailatul Qadr mìíràn wọ́n ti kọ gbogbo ẹlẹ́ gbogbo ilé náà nínú kan tí ẹnu ìyapa lórí ẹ̀ nínú àkídà. ẹ wá rí tẹ̀kídìrú ẹlẹ́kẹrin ilé tó mú mi sọ pé ilé tí Dr. Imran Eleha tí wọ́n sọ yẹn pé kò sí láì fi ń bẹ̀ tó ń ti pé àwa afakọ Dr. Imran Eleha níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n al-haqqu ahaqqu an yuqal ilé tó bá dòdòdó kò yẹ kí èèyàn ó pa á mọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn pé àti sánmọ̀ ni wọ́n ti yanjú àlámọ̀rí àwọn tí wọ́n nìkan kọ́ àti tèmi náà àti ti gbogbo wa. So ní sọ̀rọ̀ yẹn ní sọ̀rọ̀ pé nǹkan yẹn ń lọ lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí sọ̀rọ̀ kan tó já sí pé nínú òye sí tèmi àtàwọn abala nǹkan tá a kẹ́kọ̀ọ́ rẹ̀ nínú àkídà pé ọ̀rọ̀ yẹn kò sí nǹkan tí ó ní láì fi ń bẹ̀yìn torí pé Allah subhanahu wa ta'ala ní kulla yawmin huwa fi sha'n eléyìí ni ní táwọn afáàmọ́ fi ń ṣe dalil fún kíni o fún at-taqdiru al-yawmi ní Allah subhanahu wa ta'ala ní gbogbo ojoojúmọ́ ayé báyìí huwa fi sha'n wọ́n fi ń bẹ lórí ìṣesí òun ẹni tó pa wọ́n pa ẹni tó jí ọmọ tí ó wáyé yóò wáyé ẹni tí ó lówó yóò lówó ẹni tí ó di tálíkà yóò di tálíkà ẹni tó fẹ́ fún lágbèjà kan àbí mi ọ̀wọ́ fún ẹni tó fẹ́ ẹlẹ́ òun rẹ̀ ńlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ẹ bá lè gbọ́ gbogbo ọ̀rọ̀ àwọn àfà àbí tẹ́ lè ka gbogbo ọ̀rọ̀ wọn bọ́n ṣe mọ́ yanjú ẹ̀ náà nìyẹn ní at-taqdiru al-yawmi náà ń bẹ ní ìjásí gbogbo ẹ̀ náà ní ti ń bẹnu lawhul mahfuz ó ti ń bẹnu kí o nínú àkọọ́lẹ̀ al-azali gbogbo ẹ̀ tẹ́lẹ̀ eléyìí ó dẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe al-masrahij bí artist àwọn tó máa ń ṣe drama ẹ rí i pé síwájú kí wọ́n tó shoot video ẹni tó bá jẹ́ author àbí tó jẹ́ artist tó fẹ́ publicize video kan yóò ti kọ́kọ́ kọ gbogbo nǹkan tó fẹ́ kó wáyé nínú fíìmù yẹn gbogbo ọgbọ́n gbogbo làákàyè rẹ̀ tó fẹ́ kí àwọn èèyàn rí kọ̀ọ̀kan nínú rẹ̀ ní fídíò yẹn yóò ti kọ́kọ́ draft gbogbo ẹ̀ kalẹ̀ ẹni tí ó mú position yìí ẹni tí ó art báyìí yóò ti fi gbogbo wọn sínú ẹ̀ pé lágbájá òun yóò ṣe báyìí tàmọ̀dù yóò ṣe báyìí so síwájú kan tó wá execute fídíò yẹn kan tó wá gbé jáde pé ó yá so gbogbo ẹ ti parí níbi nǹkan tó kọ́lẹ̀ síwájú kan tó máa wá ṣe níṣẹ́ so tábà sì wò ẹni tó jẹ́ artist nígbà tá a bá fẹ́ shoot fídíò kí gbogbo ayé máa wò tí ó ti yé gbogbo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní fídíò yẹn òun ti mọ̀ tó pé recorded events ni ó ti yé òun náà ló shoot fídíò òun náà ló plan yẹn so pé ní sínú àkọ́kọ́ ní tí ó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ sínú ẹ̀kejì ó ti mọ̀ délẹ̀ kì í ṣe nígbà tí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní art yẹn ní ẹ̀ṣẹ̀ máa wá mọ̀ pé nǹkan fẹ́ ṣe ní ìbáyìí rè ó kì í nǹkan fẹ́ ṣe ní ìbáyìí rè òun ti mọ̀ gbogbo ẹ̀ síwájú kan tó ṣe toró náà ló kọ́ lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kọ́dà gẹ́gẹ́ bó ṣe rí lọ́dọ̀ Ọlọ́run gbogbo tá à ń ṣe yìí gbogbo pátá ló ti kọ́lẹ̀ ó sì ti mọ̀ gbogbo ẹ̀ so ní khulasatul qawl ni pé at-taqdiru al-yawmi náà ń bẹ kò sí inú àwọn afá alákìdá tí wọ́n takò bí ìdẹ̀ ṣe máa wà ní ila qiyam as-sa'a so kí a kàn fi tún dára wa lẹ́kọ̀ọ́ lábẹ́ pé ọ̀rọ̀ tẹ́yìn àkọ́kọ́ sọ àwọn ni sheikh àwọn ni Dr. Imran Eleha ọ̀rọ̀ kan tí ó wọlé ni ọ̀rọ̀ tí sheikh wa Abdulhakim Al-Kutubi táwọn náà sọ ọ̀rọ̀ tó wọlé ni ṣùgbọ́n bí tẹ́mi kan ti ní jù ni pé ìtakò tí dọ́kítọ́rù sọ yẹn tí Dr. Imran Eleha sọ yẹn ìtakò mo ní jù mẹ́ pé nǹkan yẹn rí nǹkan tí àwọn àfáà fẹsẹ̀ rìn lẹ́ni tàbí rí àwọn àdílà fún ní kìtàbà àti sunnah so eléyìí kò jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí Ọlọ́run kádàrá kí ó yí àwa mọ̀ so tá bá tó rí àwọn tí wọ́n jẹ́ àwọn àgbàgbà fà wa tí wọ́n tún lè tún yànnà náà bí bá ṣe yànnà náà lọ yìí àbí tó bá jásípà náà bá tún ti tẹsẹ̀ bọ́sẹ̀ nínú àwọn àlàyé tá a ṣe kájọ anídìí tàwọn díẹ̀ wọn anídìí àlàyé látọ̀dọ̀ wọn so àgbà pé táwa sọ yìí kì í ṣe bíbẹ̀ ni wọ́n pín sí asọ́lábẹ́ tí ọba ayédà pípé yé wa tá a kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn afáwa náà ni nínú àwọn nǹkan tí Sheikh Kutubi tí wọ́n fi ṣe wá láǹfààní náà ni àtàwọn mashayikh tó kù so tó bá jásí pé àwọn kọlọ́fìkà tó ń bẹ́ẹ̀ tí ó yẹ kí wọ́n ṣàlàyé fún wa so albabu maftuh àwa ṣe tán àti ṣe kí ni o àti kẹ́kọ̀ọ́ abilọ́bà Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàṣẹ dáadáa fún wa so níparí ọmọ tán pè ní ẹmọ́jẹ̀ pé lọ́mọ afá tán pè ní gbọ́láhàn yẹn kó lọ sinmi agbájá ṣé ti yé kó lọ sinmi agbájá kó mọ́ bábu ara rẹ̀ rárá
wọ́n jà hálà Sheikh Kutubi nígbà pé ó mọ tí wọ́n mọ̀ àbò mọ̀ jù wọ́n lọ nípa ọ̀rọ̀ àkídà yìí níbi pé ó ń fi bọ̀dá níbi pé Sheikh Kutubi pé bọ̀dá Kutubi kódà ó kọ pósìtì kan sórí flyer kan báyìí tí mo rí wò bóyá bí ìjẹta bí ìjẹta ó ti sọ pé Sheikh Kutubi wọ́n disagree pẹ̀lú Allah subhanallah al-azim látara kíni ṣé in tí wọ́n sọ yẹn ṣé kìí sọ̀rọ̀ ni tàbá tẹ̀ wá rí àtúnṣe kan ta fẹ́ ṣe fún wọn lórí áńgù tí wọ́n wà yẹn kò ṣe pé akàwà máa jà hálà wọn ẹni ní sọ pé káwọn èèyàn wá sí ilé ẹ̀kọ́ láti wá kẹ́kọ̀ọ́ ó tún gba àyè yẹn láti mọ̀ fi advertise ilé kíwẹ̀ pé káwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti mọ̀ da àkídà rú mọ́ wọn lọ́wọ́ o ṣé ìwọ gbá àkídà yìí ṣé ìwọ gbá àkídà yìí tó bá farabalẹ̀ ẹ̀kọ́ àkídà tí wàá kọ́ lọ́dọ̀ Sheikh Kutubi kò ní mọ́ wọn bá so tá bá fẹ́ túnra wa ṣe ká túnra wa ṣe ojú ọ̀nà ẹ̀kọ́ ẹni tẹ́ ẹ mọ̀ ní Sheikh Kutubi ẹ mọ̀ wọn so tẹ́ bá ti wá ní àkíyèsí kankan nípa ọ̀rọ̀ kan àbí nìkan bá sọ wọ́n kó dé level pé ẹ mọ̀ jahala wọn ok Dr. Imran Eleha tẹ́yìn wá ń ṣáìdì lẹ́yìn wọ̀nyí àìmọye ọ̀rọ̀ kan ti sọ ìjẹ́rẹ́ nìkan kó járáǹkì wọn wálẹ̀ rí àwọn èèyàn ò ní ṣe bẹ́ẹ̀ déédéé ni pé àgbà pé onímọ̀ ni wọ́n ṣùgbọ́n àwọn gọlatọ́t àwọn àkọ́tọ̀ àwọn mistakes táwọn èèyàn ń rí lára wọn bóyá nípasẹ̀ bí wọ́n ṣe ń lò pẹ̀lú manhaj wọn làwọn èèyàn sọ wọn ní mọ jahala àwọn àbí kọ́mọ kíni o kọ́mọ wá já ránkì wọn wálẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn tí ń ṣe ẹ wo afa Kamil Adabi náà ẹ wò sọ̀rọ̀ tiwọn náà pẹ̀lú àwọn tó bá fẹ́ mú sọ́wọ́ lórí pé wọ́n fẹ́ jàjàgbara fún Dr. Imran Eleha eléyìí kò sínú ìjọmọlúwàbí rárá bó ti lè wù mọ́ bó ti tẹ́yìn bá mọ páwọn àfáà ti wálé táwọn bá ní àwọn tẹ̀ fi ń bá àwọn àfáà ti wá sọ̀rọ̀ ní ká fi mọ bá àwọn àfáà ti náà sọ̀rọ̀ ẹ̀ ní láìkẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìlú ládàbí pẹ̀lú yín tó ti yé ní tí ò yé yín àwọn ọmọ fi yé yín àbí Allah subhanahu wa ta'ala kọlọ́kùn mọ́ṣáṣẹ́ dára fún wa eléyìí tí a sọ́dá lórí ìdíkò yìí kọlọ́kùn bá yọ̀sìn àwọn eléyìí tí ó jẹ́ àṣìṣọ́ kọlọ́kùn Allah subhanahu wa ta'ala kó dákun kó má fi bí ẹnì kankan wa kó sábà kó fún mi هذا وصلى الله وسلم على رسول الكريم وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته